ọmọ nàìjíríà tẹ láǹfààní àti máa bá àtẹ̀sán wà káàkiri àgbáńlá ayé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso àti ìdarí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájúni PSC FCSS MNIPR wọ́n ti fojú àwọn mẹ́ta tí wọ́n lọ́wọ́ nínú bí màmá kan tá a pé orúkọ wọn jẹ́ Ọlákìtàn Ìbílọ́lá Oyèṣìkù tí wọ́n gbẹ̀mí wọn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Agodo Village. Wọ́n ti fojú wọn balẹ̀ ẹjọ́ lónìí o. Agodo bàbá kò lábẹ́òkúta tá à ń lọ sọ́nà Kọ̀bàpẹ́ Mọ́ṣùn bẹ́ẹ̀ bá ti dé Buhari Estate tẹ̀ ẹja fírí lọ́ọ̀lẹ̀ àárín òun lọ́nà wà tó lọ sí Agodo. Ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀? Ní ogúnjọ́ ọjọ́ Sunday oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí ni a gbọ́ wípé àwọn kan tí wọ́n ti bá màmá yìí ṣiṣẹ́ rí nígbà kan tó jẹ́ pé bíi security guard náà ni alàgbà yìí tó kọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip ọmọ 22 years ó bá màmá yìí ṣiṣẹ́ nígbà náà lọ́hùn tó jẹ́ pé òsì tí màmá yìí ṣe nínú ilé wọn jọ mọ̀ ṣe kí ni wọ́n ṣẹlẹ̀ ṣe mọ̀ pé mò ń sọ fún wa wípé àwọn tó gbọ́ bá wá ṣiṣẹ́ ẹ mọ̀ jẹ́ kí sí finish ó mọ̀ pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n Allahu alam ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó alàgbà tó kọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip yìí ó bá àmà iṣẹ́ lóòótọ́ láti bí ọdún tó kọjá lọ́hùn bí oṣù kẹsàn-án sí kẹwàá ọdún tó kọjá lọ́hùn ọdún 2025 ló bá àmà ẹ̀ ṣiṣẹ́ kó tó di pé gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n ń fún lówó oṣù wọ́n ṣe gbogbo rẹ̀ kò tẹ́ lọ́rùn gẹ́gẹ́ bí n ta àgbọ́ àti tí àwọn fúnra wọn tán padà wá ń wí lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tọwọ́ pálábá wọn tó ṣẹ́gi tán. Oṣù kejì ọdún tá a wà yìí ni a gbọ́ pé ọmọkùnrin tó kọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip ọmọ 22 years ló dédé fìṣẹ́ lẹ̀ kóhun òṣìṣẹ́ mọ́. Gẹ́gẹ́ bí ìwádìí wa arábìnrin kì í tán Ìbílọ́lá Oyèṣìkù àwọn kan wọ́n gba ọmọkùnrin tó kọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip yìí àwọn kan wọ́n gbà iléeṣẹ́ elétò ààbò aládàáde kan bẹ tó ń pè ní Organs Guard òun ni a gbọ́ wípé màmá yìí ni wọ́n kọ lẹ́tà sí pé àwọn nílò security tó máa bá wọn ṣí géètì ní báwọn mójútó ní ọgbà kó tó di pé wọ́n gba ọmọkùnrin tó kọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip kódà gẹ́gẹ́ bí ìta àgbọ́ tó ń fura rẹ̀ wí ó lọ́mọ tó kò nílùú Abẹ́òkúta náà lòun tọ́ iṣẹ́ ìwọ̀ mọ́nu arákùnrin ó kúrò lọ́dọ̀ màmá olóògbé lónìí Ìtàn Oyèṣìkù níbi February ọdún tá a wà nínú rẹ̀ yìí ló bá tiẹ̀ lọ lẹ́yìn tó kúrò lọ́dọ̀ màmá yìí ìwádìí tó fi yé wa wípé gbogbo ìgbà náà ni mò ń pè àwọn nígbà tá a wà lẹ́jọ́ náà rèé o tó mọ̀ ń béèrè owó lọ́wọ́ wọn tó mọ̀ ń béèrè igbá tó mọ̀ ń béèrè àwọ̀ lọ́wọ́ wọn màmá yóò sì bèsì gbẹ̀gbà èyí tágbára bá ká wọn máa fún un ló pé òun fẹ́ jẹun òun fẹ́ ṣe kinní kan òun ṣe gúlò kinní kan èyí tí agbára màmá yìí bá ká wọn máa ṣe fún un èyí tá à ń sọ yìí fúnra rẹ̀ èèyàn Ọlájùwọ̀n Philip ló fẹ́ na rẹ̀ ń wí o pé màmá yìí lẹ́yìn táwọn dẹ́gbẹ̀ wọn légbodò tán ni gbogbo yìí ń ṣẹ̀bẹ̀rẹ̀ sí ni wá sọ pé kí ni tó ń dáwọ̀ yìí pẹ̀lú mi Adétáyọ̀ ni màmá yìí ni wọ́n fi replace Ọlájùwọ̀n Philip ọmọ 38 years tóun sì ń bá wọn ṣiṣẹ́ tí ò sí wàhálà tí ò sí dààmú ó tó wá di pé ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí June 20 ọjọ́ Sunday ló bọ́ sí ni arákùnrin Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip ló lọ pe àwọn ọ̀rẹ́ rẹ̀ kan tí orúkọ ìkan jẹ́ Shakirudeen Abdulrahim Ayọ̀ọ́lá ọmọ 27 years àti ọmọkùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Sọ̀bú Ọbáfúnṣọ́ yóò 36 years kódà ọkọ ọmọ Ṣàgámù lòun náà bá lọ sílé màmá o wọ́n délé màmá wọ́n mú security tí wọ́n bá ń bẹ̀ tó kọ rẹ̀ ń jẹ́ Pẹ̀lúmi Adétáyọ̀ wọn kò ń papámọ́ra gẹ́gẹ́ bí n tá a gbọ́ àti àlàyé táwọn fúnra wọn tí wọ́n ṣe fún wa. nígbà papámọ́ra tán wọ́n ní kọ́dù ìṣòwò lọ́dọ̀ màmá ìyún Ọlákìtàn Ìbílọ́lá Oyèṣìkù màmá 68 years tí wọ́n ṣiṣẹ́ fẹ̀yìntì nílé iṣẹ́ móhùnmáwòrán kan tó jẹ́ tìjọba ní ìpínlẹ̀ Ògùn tá ń pè ní OGTV nílùú Abẹ́òkúta. nígbà wọ́n débẹ̀ wọ́n ní kó tẹ aago tó lọ sọ́dọ̀ màmá wọ́n tẹ aago màmá ṣílẹ̀kùn fún wa. ǹjẹ́ kí ló dé kí lẹ fẹ́ wọ́n kọ́ màmá yìí wọ́n kó ń papámọ́ra wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe màmá yìí ṣìkàṣìkà. wọ́n ní owó tí ń bẹ nínú lẹ́dà màmá ní owó rèé wọ́n sì gbé 10 million naira wọ́n gbé kúrò nù léwu lẹ́yìn tá a gba 10 million naira tán gbogbo àwọn góòdì gbogbo àwọn nǹkan màmá gbogbo rẹ̀ náà ni wọ́n palẹ̀ bọ̀ lẹ́yìn tí wọ́n palẹ̀ yìí hùn mọ́ tán wọ́n mú security ọlọ́dẹ ọ̀dẹ́mi rẹ̀ légbodò kódà ìbọn ni wọ́n yìn fún màmá òun náà lẹ́yìn lílù gbígbọ́ fífà gbogbo rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n yìnbọn fún màmá yìí náà o màmá Kìtàn Ìbílọ́lá Oyèṣìkù lẹ́yìn tí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn méjèèjì tán ni a bá bọ́ sínú ilé wọ́n mú kọ́kọ́rọ́ mọ́tò
màmá àwọn gun mọ́tò kan tó ń pè ní Lexus 330 wọ́n mú kọ́kọ́rọ́ mọ́tò ní wọ́n bá fẹsẹ̀ fẹ́ ó dà àdúgbò kan tó ń pè lórí Kólóbó nílùú Abẹ́òkúta àdúgbò ni wọ́n gbé ọkọ̀ ọ̀hún sí tí wọ́n tẹ̀síwájú. ẹ̀yẹ́ mọ́ Nàìjíríà ẹni ká máa ṣọ́ra ká máa wà lójúfò ká máa wo àwọn táwọn ọgbà ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. mo sọ lẹ́ẹ̀kan Allahu Alam gbogbo tó pamọ́ ojú Ọlọ́run ló tó ta ló mọ̀ pàápàá bóyá ọlọ́dẹ tí wọ́n gbà sílé òun náà ló fún wọn lọ́wọ́ pé màmá ní owó kan lé àbí kìíní kankan kó tó di pé wọ́n wá àbí tí ò bá sàásì tí wọ́n gbọ́ àbí tí wọ́n rí bóun náà ti mọ̀ pé màmá ní owó tó tó 10 million naira ó ní nínú ilé bóun ni wọ́n ti mọ̀. Allahu Alam èmi ò sí ń bẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣẹlẹ̀ àmọ́ wá sọ́tún àmọ́ wá sósì kó má jẹ́ wípé àìmọ̀kànmọ̀kàn ni Pẹ̀lúmi Adétáyọ̀ ló fi jábọ́ sí àwọn ìní burúkú yìí ló fi jábọ́ sí wọn lọ́wọ́ pé màmá lówó kan lè kíní kankan àbí kankan torí pé ẹni bá ń bá àyàn gbé pàápàá security mo sọ fún wa wípé àwọn ẹ̀yà mẹ́ta ni máa ń bá ní gbé nínú ilé tá a gbọ́dọ̀ máa ṣọ́ra tá a gbọ́dọ̀ máa wà lójúfò pẹ̀lú wọn àkọ́kọ́ ni security ẹlẹ́ẹ̀kejì ni driver ẹlẹ́ẹ̀kẹta ni kúùkù tí máa ń dáná fún wa a gbọ́dọ̀ wà extra careful torí pé ojú la rí Elédùà sì ló mọ èrò ọkàn kálukú wa nídàkejì ẹ̀wẹ̀ gbogbo àwọn tó bá láǹfààní láti súnmọ́ wọn bá wọn ṣiṣẹ́ àbí tóun rí wọn pé tóun rí wọn ránṣẹ́ tóun rí wọn lò wọn ò tọ́jú wọn níwọ̀nba tó bá lè ṣe wọn ò ṣe pẹ̀lú wọn orí ìníkọ́ nítorí ọ̀la ni Elédùà kó dákun kó dábọ̀ kó má dààmú wa kó má fi ẹ̀mí wa kó má fi lé àwọn ọ̀tá kó má fi lé wọn lọ́wọ́. ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta ni wọ́n kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ lónìí èèyàn Ṣódẹ̀yìndé Ọlájùwọ̀n Philip àti Shakirudeen Abdulrahim Ayọ̀ọ́lá ọmọ 27 years lòun àti ọmọ kan tó kọ rẹ̀ ń jẹ́ Sọ̀bù Ọbáfúnṣọ́ òdìlẹ̀-ẹjọ́ o. nígbà àwọn délé-ẹjọ́ lónìí adájọ́ gbẹ́jọ́ sọ́tún ọgbà òsòsì náà wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Thursday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí torí àwọn olùfẹ̀sùn prosecutor wọ́n ń bẹ lẹ́jọ́ pé tọ̀ ẹjọ́ gbogbo tó yẹ káwọn ṣe làwọn ti ṣe gbogbo ìwádìí tó yẹ káwọn ṣe náà làwọn ti ṣe kódà àwọn ẹ̀rí wọn jẹ́mi ìṣó ní àwọn ẹ̀wọ̀n ẹ̀síbìtì tí àwọn rí nínú iṣẹ́ ìwádìí gbogbo rẹ̀ ti ń wà ní sẹpẹ́sẹpẹ́ ṣùgbọ́n kí wọ́n fún àwọn ní àyè tí àwọn DPP tí wọ́n fi mọ̀ tí wọ́n ṣe lórí ìgbẹ́jọ́ ọ̀hún èyí Directorate of Public Prosecutor DPP pé kí àwọn gbọ́ advice látọ̀dọ̀ àwọn kó tó di pé wọ́n tẹ̀síwájú ìgbẹ́jọ́ níta àníká fi tó yín létí ní yàjóyàjó bó ti ń ṣẹlẹ̀ lọ́lọ́ báyìí náà nù ibi táwọn dé dúró nù o. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wà ní ọgbà ìtúwà ẹ̀dáṣe bá a ti ń sọ̀rọ̀ yìí tó ń pè ní correctional facilities. tọ́ ọmọ rẹ ó lè fọ́ ní ìsinmi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tọ́jú ẹ̀mí yín o òkú ìlọ́kọ̀ọ̀tù má jẹ́ kẹ́nìkan má jẹ́ kó dẹ́mi rẹ̀ légbodò torí pé òkú ìlọ́kọ̀ọ̀tù ẹ jẹ́ ká máa ṣọ́ra ká máa wà lójúfò nígbà gbogbo ire o.